Mo kí ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé. Orí ìkànnì yìí ni à ń pè ní Isese Press TV. Isese Press TV yìí ó jẹ́ ìkànnì tí a yọ lára ìkànnì tí à ń pè ní Get a Better Life TV. Ẹ̀yin wa tẹ́ ti mọ ojú mi, tẹ́ ti mọ̀ mí, tẹ́ ti mọ̀ wípé èmi ni olóòtú ètò Get a Better Life TV. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé ìkànnì yìí náà ni à ń pè ní Isese Press TV. Isese Press TV yìí a fẹ́ kó jẹ́ pé Yorùbá pọ́nbélé nìkan ni a máa sọ ní orí ìkànnì yìí. Ó ti jẹ́ wípé ní orí ìkànnì Get a Better Life TV a máa ń sọ òyìnbó ń bẹ dáadáa, a dẹ̀ tún máa ń tú àwọn èdè Yorùbá tí a bá sọ a máa ń tú wọn sí òyìnbó. Nítorí àwọn èèyàn wa káàkiri tó jẹ́ àwọn ọmọ Yorùbá wọ́n jẹ́ ká mọ̀ wípé èdè wa, èdè abínibí wa ló yẹ kí a máa sọ lọ́pọ̀ ìgbà. Ìdí nìyí tí a fi gbé ètò eléyìí kalẹ̀ tí à ń pè ní Isese Press TV. Iṣẹ́ ń lọ lọ́wọ́, iṣẹ́ ń lọ, a ti ń ya àwọn fídíò lóríṣiríṣi tí a máa fi sí orí ìkànnì yìí. Àwọn fídíò tó jẹ́ pé òun la máa fi máa polongo ìṣẹ̀ṣe, tá fi máa gbé ìṣẹ̀ṣe síwájú, tá máa fi polongo ẹ̀sìn àbáláyé wa, àṣà àti ìṣe wa. Orí ìkànnì náà ni ẹ ti máa wò. A tún ní àwọn nǹkan tí a fẹ́ ṣe, a fẹ́ máa fi àwọn eré ìdánilárayá, a fẹ́ máa fi dá wa lẹ́kọ̀ọ́ nínú láti lè jẹ́ kí ìṣẹ̀ṣe máa lọ síwájú. Àwọn ẹ̀kọ́ nípa àṣà, ìṣe àti ẹ̀sìn wa. A máa fi àwọn eré ìdánilárayá wọ̀nyí, a máa gbé sórí ìkànnì yìí náà pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn nǹkan míì, nǹkan tó lóyìnbó ń pè ní podcast. A máa gbé àwọn èèyàn wá tá a máa fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Iṣẹ́ ń lọ lọ́wọ́. Tẹ́ bá rí ẹ rí pé a ti fi fídíò sí orí ètò yìí tó bí ẹ ṣe fẹ́, ṣùgbọ́n ẹ fún wa ní sùúrù, iṣẹ́ ń lọ lọ́wọ́. A máa gbé àwọn ètò lọ́kan-ò-jọ̀kan wá tẹ́ ẹ máa rí wọn wò, tẹ́ ẹ sì máa kẹ́kọ̀ọ́ ń bẹ. Ọ̀tún lé léyìí náà là ń pè ní Isese Press TV. Ẹ ṣeun, ẹ bá wa subscribe sí, kí ẹ dẹ̀ máa bá wa wo àwọn fídíò náà, kí ẹ máa tẹ́tí léko. Ẹ kú ojú lọ́nà. Ẹ ṣeun.